bringing the world closer to your doorstep. Akójúmọ́, akójúmọ́, ojúmọ́ ire ló mọ́ wa lénìí. Ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú, ìṣelógo. Ẹ̀yin olólùfẹ́ wa, gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà lọ, ní àsìkò tí a wà yìí, gbogbo wa la mọ̀ pé òtútù ti ń yọjú. Now, fún àwọn ẹranko wa tí a mọ̀ sí grass cutter, àwa láàárọ̀ àti gbá ilé wọn, àti gbá gbogbo ìgbẹ́ wọn, everything, gbogbo oúnjẹ tán waste tán jẹ kalẹ̀. Now, àwa wò pé àti gẹ́ẹ̀tì oògùn multivitamin àti gẹ́ẹ̀tì ẹ̀ fún wọn, òun ni ẹ̀ ń wò nínú drum ike omi wọ̀nyí. A máa wá gbìyànjú láti fún wọn, látàrí pé cause ká má bàa fẹ́ fojú sunkún wọn. Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún àwọn nǹkan wa. Àwa kan kú, torí pé ó máa dùn yàn tó bá kú. So a dẹ̀ ti wá pèsè oògùn fún wọn bẹ́yẹn. Tó bá ti tó àsìkò, a gbé fún wọn. Ṣùgbọ́n ká tó gbé fún wọn, ẹ já tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa. A ti kọ́kọ́ fún wọn torí pé nígbà tá a dé bí a rí pé wọ́n ti jẹ gbogbo oúnjẹ tán. Àwa rí sàyìn pé ebi ń pa wọ́n, látàrí gbogbo wọn kàn ń sá wá bá wa. Wá fún wọn ní finisher àti àgbàdo tí a máa ń fún wọn. Ẹ̀rọ nǹkan tó ti jẹ́ kú bẹ́ẹ̀ sàyìn pé ebi ń pa wọ́n nìyẹn gan. So ẹ já tẹ̀síwájú. A ní àwọn oúnjẹ míì náà tí a fẹ́ fún wọn. Ẹ ti wo àwọn oúnjẹ tá à ń fún wọn báyìí. Ilé bá ó ti tọ́jọ́ mélòó kan tá a ti bá wọn rà, but a gbàgbé láti fún wọn. Lọ́yìn mi là tún rántí. Koiki Media, bringing the world closer to your doorstep. Ní on the 28th January 2026. Ẹ máa bá a tẹ̀síwájú. So bí a ti ń bá lọ, a ti gbé omi yẹn sí ọ̀dọ̀ wọn. Àwa fẹ́ fún wọn ní pawpaw. Pawpaw yẹn wà lára one of the best food tí wọ́n like jù. Ìbẹ́pẹ. Ẹ ṣe ń wo wọn tí ì rí ni o. Wọ́n like ẹ̀ bí before you know now. Tó bá máa rí nsìn. So this is cassava leaf. Cassava leaf. So tó bá ó máa tó ìrọ̀lẹ́ ká tó fún wọn ní what do you call it? Ẹ̀fọ́. Ó máa tó ìrọ̀lẹ́ ká tó fún wọn lẹ́fọ́. Cassava náà máa jẹ láàárọ̀. So ó ṣe jẹ́ nìyẹn. A ní ká fi wọn èèyàn olólùfẹ́ wa ni bó ṣe ń lọ nínú fáàmù wa. Ẹ ṣé gan ni o. Koiki Media, bringing the world closer to your doorstep. Ẹ ṣeun. A tún máa ríra láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀.